Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awíkonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awíkonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awíkonko lónídèmọdè ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà. ẹ já mọ kíra wa kú sinmi ká sì mọ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò mí àánú Olódùmarè ò ní fi wálẹ̀ o kò ní fi sílẹ̀ kò ní fi mílẹ̀ kò ní fẹ́ bí gbogbo wálẹ̀ láṣẹ Èdùmàrè akú ọdún akú ìyèdún ẹ̀mí wa ó sọ̀pọ̀ rẹ̀ láyé àti láàyè rere bí eré bí àwàdà ti ṣe Kérésìmesì ó ti rí kọjá lọ ọdún tuntun tó ń bọ̀ lọ́nà bàbá jó sojú ẹ̀mí wa ọdún tuntun tó ń bọ̀ lọ́nà bàbá jó sojú ẹ̀mí wa aboyún ilé wọn bítíbitì rẹ̀ oníṣòwò jẹ́ kan rere ọjà àwọn tó ti ní káìsàn má pa wọ́n bàbá jó sojú ẹ̀mí wa lágbára Ọlọ́run ọdún tuntun tí ń bọ̀ yìí yóò sojú ẹ̀mí wa o á sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ á dàgbà dògbò ẹni máa kú á dàgbà ọ̀rọ̀ lórí Stampede Ìbàdàn ṣẹ́ẹ̀ní bínú èmi náà fọkàn sí pé a sọ̀rọ̀ lórí ẹ̀ yóò gùn nana a sọ̀rọ̀ lórí ẹ̀ yóò pẹ́ a sọ̀rọ̀ lórí ẹ̀ yóò jẹ́ àsọ ìdánidúró bí èyí ẹ mọ́ wá gbàgbé o pé bẹ́ẹ̀ bá ṣe fò là á ṣe sọ̀kò rẹ̀ bọ́mọ bá ṣe rìn là á ṣe sànà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó díjú lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn pé wọ́n àrẹ́sìtì àwọn tí organize program yẹn àti chief host àti co-host àtàwọn tó gbà wọ́n lálejò ó ní ọ̀fà tí ọ̀rọ̀ fi pọ̀ lórí ẹ̀ because yóò bá mọ́ ní tá a gbá fa gbòrò gbòrò ọ̀fà gbó igbó fokùn òkú ọ̀fà lẹ́lẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé nǹkan kan ló so mọ́ nǹkan kan nǹkan kan ló so mọ́ nǹkan kan ní nǹkan fi ń so mọ́ra wọn tí fi ń gùngbọ̀n ọ̀nà gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ wípé ọwọ́ ní satọ́kùn fúnjó àlò ní satọ́kùn fúnjà orin ní síwájú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sánmilé fógun nǹkan kan ní mọ̀ ń bẹ̀rẹ̀ nǹkan kan gbogbo tó dìjà tó dogun ibi eré ni tí bẹ̀rẹ̀ Yorùbá sì níbi eré láti pé òjà nípínlẹ̀ Ondo lánàá wọ́n láwọn èèyàn bíi 13 ló jóná sínú ọkọ̀ èrò papọ̀ iná jóná kú sínú ọkọ̀ ìrìn àjò ìbànújẹ́ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ẹ̀rín àwọn onímọ́tò pèrò sínú ọkọ̀ Ifẹ̀ náà ń lọ ní o Ìbàdàn náà ń lọ ní o Èkó náà ń lọ ní fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ Ìbàdàn Èkó ni wọ́n pè lérò táwọn tí ń lọ sójú ọ̀nà ọbẹ̀ náà sì ń fi ìdùnnú àtayọ̀ kó sínú ọkọ̀ ẹ̀ntí ọ̀pẹ̀ tí ọ̀dágbére fún ìyá kínní mo fẹ́ sáré dé Ifẹ̀ mo fẹ́ sáré dé Ìbàdàn mo fẹ́ sáré dé Èkó tàn pa àwọn tí wọ́n fẹ́ lọ bá náà a ti gbéra o ọkọ̀ wa ti gbéra o àyẹ̀sẹ̀ gbéra ní o ẹni tí ò tí ì mọ ibi tí ń lọ nínú wọn ẹ bá mi send àdírẹ́sì sínú fóònù mi ayọ̀ la fi bẹ̀rẹ̀ ìrìn àjò tí parí sínú ìbànújẹ́
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo stampede tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọjọ́ bíi mélòó kan síra wọn tàbújà àti Anambra ọjọ́ kan péré nìyẹn ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú àwọn tó pèrò tàbújà ó fẹ́ fáwọn aláìní ni bá a ṣe ronú pé lásìkò ọdún àwa nìkan kọ́ lẹ́yìn ká ṣàjọyọ̀ ọdún àwọn èèyàn kan ń bẹ tó nira fún wọn láti jẹ láti mu ẹjẹ́ àmọ́ sáwọn èèyàn yẹn ló mú àwọn organizer tàbújá tí wọ́n fi invite àwọn èèyàn wọ́n lọ sí àwọn organizer tanambra tí wọ́n fi invite àwọn èèyàn náà lọ sí àwọn organizer ti Ìbàdàn tí wọ́n fi invite àwọn èèyàn Madam Prophetess Sílẹ̀kùnọlá Naomi olówó ti Ìbàdàn Oríyọmí Hamzat ti support now ayọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ inú tí wọ́n máa ń dùn láti ṣe fẹ́ tí ò ní láti jẹ́ kí ayọ̀ ọdún kó lè bá a kárí wa ṣùgbọ́n wọ́n state ẹ̀ categorically ní tí wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe ṣe máa play fídíò tó tọ́ka sí àlọ́ tí síwájú ìjà ṣùgbọ́n lábẹ́ bí tí wù kó rí àwọn màmá kan ṣe protest pé kí wọ́n release Oríyọmí Hamzat àwọn màmá àwọn ò ṣe dáa mùsùlùmí lọ́pọ̀ nù wọn pẹ̀lú ìrísí wọn tàbí ká sọ wípé mùsùlùmí ni wọ́n. Oríyọmí Hamzat kọ́ ni organizer according to him co-organizer ni kí ló dé tààrẹ nìkan kọ́ jáde kọ́ sọ pé kán release Naomi kan foríyọmí Hamzat lẹ̀ wọn méjèèjì ní gbogbo wa solicit fún Oríyọmí Hamzat nìkan làwọn màmá yìí ń sọ nípa rẹ̀ well irrespective tí ìwò kọ́ jẹ́ ẹni mi ọ̀sẹ́ ní èèyàn mi ò ṣèyàn àní fi wá láàrò lásán ilé la sì fi sọ wípé abúké ní kíyè káàárọ̀ tẹ́nítẹ́ní èkísà lọ láàtàn bí àpọ́n bá fẹ́ jẹun ajá rẹ̀ ni ó pè so oníkangun lọ́nìkangun akọ arápá lọ́kàngùn sọ́lọ́run ẹlẹ́nu rírùn lọ́la mo yẹ Yorùbá sọ wípé bí ọ̀rọ̀ bá bẹ́ tí ọ̀mọ́ bẹ́jú ọlọ́mọ sọ ọmọ tiẹ̀ sọ́dọ̀ gbogbo wa là á pé gbogbo obìnrin níyà wa especially àwọn ìyá ọ̀rẹ́ wa mọ́ọ̀mí rẹ báàmí rẹ táwọn náà bá fẹ́ àdírẹ́sì wa wọ́n á ní ọkọ mi ọmọ mi gbogbo aná máa ń pè lọ́mọ wọn ṣùgbọ́n tó bá ti dọjọ́ ọ̀ràn bí èèyàn bá ti dáràn tó bá ti gbé mọ́mí kíní ọmọ yìí kan ló gbé kí ló kọ ẹ̀ ọmọ mi kọ́ ní àwọn ọmọ àdúgbò náà ẹ máa ń pè lọ́mọ ṣé wàá pè lé igi ni ọmọ èmi kàn máa ń pe gbogbo náà lọ́mọ mi náà ni ọmọ àdúgbò ní òkè mi kọ́ mo bí o bàbá ẹgbẹ́ ọmọ yìí ọmọ tó bí o ọmọ òsì ní gọ̀gọ̀gọ̀ kọ́ mọ́mọ́ yẹ ẹbí lè rí sí mi mú bí kálukú sàtì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. bí àńlá bá gbé ní sálẹ̀ tẹ́lẹ̀ kéékèèké yọmọ tọ́lé lórí yọmọ múnigùn ni you can't blame anybody. a lè blame ẹnì kankan àtẹ́ntọ́ sọ́dá àtẹ́ntí ọ̀sọ́dá àtẹ́ntọ́ mọ̀ sọ àtẹ́ntí ọ̀mọ́ sọ àtàpàtà pótó apótó ń pàtà wẹ́rẹ̀wẹ́tẹ̀ fẹ́rẹ̀fẹ́tẹ̀ àsọjásán àsọrẹ́gẹ́ àròjàre ọ̀rọ̀ ọ̀hún gbogbo náà wọ́n rí sọ gbogbo náà wá kánikákì ṣùgbọ́n in tó jẹ́ bone of contention ilé tí kò tẹ́ èmi lọ́rùn dáadáa tó ń bẹ̀ ni mọ́dà tí wọ́n fi sórí ẹ̀sùn tí wọ́n fi kan Naomi Oríyọmí Hamzat. It shouldn't be.
ló wá pè fún àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Lóòótọ́ láàrẹ sọ wípé kí wọ́n investigate case yẹn lẹ́yìn tán sympathize pẹ̀lú family àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí. But to the best of my understanding, wọ́n lè investigate case yẹn láì charge wọn for murder and láì remand wọn. Sorry o, ẹ má bínú o, with due respect sáwọn parents àwọn ọmọ yẹn o, ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn o. Ẹ mọ̀ pé tí o bá ní point mi ní jáde because Oríyọmí ò níbi tí yóò sá lọ. Prophetess Naomi Sílẹ̀kùnọ́lá ò níbi tó fẹ́ fò lọ. Ẹ lè restrict wọn pé ká má kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́jọ́ yóò fi parí. Now ibi tí mi wá dùn pé fi arrest wọn ò ní wípé ó pín sóríṣiríṣi ọ̀nà. Bọ́lá ọba mi bá ń ṣeré àsọ pé bí ní ń ṣe. Oríyọmí ò bá sí láti mọ́lé, ta ló mọ nǹkan táwọn ẹni bí ìbá ti lọ ṣe fún tàbí tí ò bá ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. Bí Sílẹ̀kùnọ́lá Naomi ò bá sí láti mọ́lé, ta ló mọ nǹkan táwọn èèyàn bí ìbá ti lọ ṣe fún. Ìbúra dáadáa kébìkìbì ránran táwọn olórí burúkú kan sọ náà ìsìn náà padà máa sọ tẹ́lẹ̀ náà bá máa sọ tàbí jù bẹ́ẹ̀ lọ. Àwọn ẹni náà ní lọ́rùn wọn wà, wọ́n lè láwọn olórí ọ̀ní lọ́rùn wọn wà. Àwọn olórí tó jẹ́ pé lẹ́yìn kí wọ́n káàánú pé ìyá ó lágbára o, dáadáa dẹ̀lẹ́ ní èrò kí wọ́n gbàdúrà fún, kí wọ́n dẹ̀ mọ́kàn ọ́tẹ̀lẹ̀ tí mọ́kàn kúrò ń bẹ kálukú tí ń bá gbèsè ayé ẹ̀ lọ. Wèrè kan ní ọ̀rọ̀ ẹnu ló kó Oríyọmí Hamzat lọ́nà wo, oríṣiríṣi kànkan bẹ́ẹ̀ là ń gbọ́ bóyá bá a ṣe gbọ́dọ̀ gbọ́ nìyẹn. Nínú ìlú ta ti ní more than 200 million people, nínú ìlú ta ti ní ẹ̀yà kan tí kì í rìn lógbòtọ́, ẹ̀yà Yorùbá ní jẹ́ bẹ́ẹ̀, àgẹ́rìn lógòtọ́. Mi kọ́fà ẹnu mi bu ẹnu láti sọ. I'm not sorry to say it. Some of us know fat o. Amòótọ́ o, bọ̀ tó nira fún wa láti sọ. Ọ̀pọ̀ ni wọ́n máa ró tó báyìí pé òótọ́ ọ̀rọ̀ yìí gangan. Ẹni sọ, yóò sọ̀dà kejì. Sọ ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ ńlẹ̀ láti béèrè. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n mo sọ ní ètò tí mo ṣe kẹ́yìn ń pé wọ́n láwọn ìyá kan wà so desperate láti ju ọmọ látòrí fẹ́ǹsì sódì kejì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó sọ bẹ́ẹ̀ látòrí fẹ́ǹsì náà ti kan lápá kan tó bọ́ sí ń délẹ̀ ní wọ́n jẹ́ pé sísọ tó sọ wọ́n gan ló pa wọ́n, kì í ṣe pé wọ́n tẹ̀ wọ́n pa ń tiwọn. Irú àwọn ìyá yẹn arrest wọn o, kúrò wọn o, bí wọ́n lẹ́jọ́ o. Because fúnra lára wọn làwọn pọ̀ mọ́ wọn tẹ̀ wọ́n pa. ń bẹ̀yẹ kọ́ ni mo ń lọ níbo ni mo ń lọ ni wípé wáyé tó jẹ́ pé àwọn organizer nìkan ńlá díẹ̀ bí ìṣẹ̀lẹ̀ yìí rò. Ààrẹ tó sọ̀rọ̀ jẹ̀bi, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ̀bi, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ̀bi, kọmíṣánná fáwọn fọ́rọ̀ àwọn obìnrin àbí nǹkan ó náà jẹ̀bi, àwọn òbí ọmọ mẹ́bi tọ́pọ̀. Bá a bá rí ẹ̀bi lọ́wọ́ organize, ẹ mọ̀ pé reality ni mo máa sọ fún yín, tá a bá rí ẹ̀bi lọ́wọ́ àwọn tí wọ́n organize program yẹn ajẹ́ kéńkéné mo pé náà ń jó lórí omi nù.
irú ẹ̀ ní kẹ́ béèrè lọ́wọ́ mi pé kí n lọ kó wá. Now irú program bẹ́ẹ̀ tá a ti fẹ́ dẹ́rìn pa ẹgbẹ̀rún 5,000 ọmọ 5,000 children 5,000 children. Ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ nípa ẹ̀? To the best of my understanding, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ nípa rẹ̀ o. Madam Shilekola Naomi tó lọ rí Commissioner for Women Affairs nílẹ̀ Ìbàdàn. Mo ní fídíò yẹn lọ́wọ́. Níbi tí obìnrin kọmíṣánná yìí tó ti béèrè àlàkalẹ̀ báwo ni program yẹn ṣe fẹ́ lọ. Shilekola Naomi ṣàlàyé into details. Woman yẹn dẹ̀ àbí kọmíṣánná yìí dẹ̀ congratulate ó dẹ̀ fàdúrà ràn lọ́wọ́, ṣùgbọ́n madam kọmíṣánná ọ̀nà wo lẹ́yìn gangan wá, ipa àwọlẹ̀ kó ipa àwọlẹ̀ sà, because ojúṣe yín ló ń fẹ́ ṣe yìí as a commissioner for women affairs. Lásìkò ọdún kí lẹ ṣe fáwọn obìnrin tẹ́ jẹ́ kọmíṣánná lé lórí? Kí lẹ ṣe fáwọn ọmọ wọn, ẹ̀wọ̀n ọmọ wọn obìnrin yìí tí wọ́n bí? Ṣé bẹ́yìn ṣe rí làwọn ṣe rí? Ṣé pò tẹ́ wà làwọn wà? Opportunity tẹ́ ní làwọn ní? Oore ọ̀fẹ́ tó wà lọ́wọ́ yín làwọn ní? Ọ̀nà wo lẹ wá gbà láti support Naomi? Ìgbésẹ̀ wo lẹ gbé, ọ̀nà wo? Ṣé in terms of security ni àbí láti present ń bẹ àbí òwò ń bẹ, ìwò gangan ń bẹ, ṣó dùn mọ́ inú àbí ò dùn mọ́ inú? Advice wo lẹ fún? That is number one. Secondly, tí commissioner bá ti wà tó bá ti mọ̀ nípa ẹ̀, gómìnà ti mọ̀ nípa ẹ̀, as far as I'm concerned. Ẹlẹ́ẹ̀kejì ò ní pé ṣé iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ nípa ẹ̀? Ìdáhùn mi tó ní pé bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ nípa ẹ̀. Wọ́n invite security agents. Mọ̀tọ́ láwọn security agents sọ pé aago 8 làwọn ó dé. Meanwhile, ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láti past 7. Ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láti past 7. Ìyẹn túmọ̀ sí wípé àwọn security agent ò tí ì dé, àwọn ọlọ́pàá ò tí ì dé. Kí làwọn ọlọ́pàá ń ṣe lẹ́yìn? Lóòótọ́ wọ́n lọ da aago 10 kí program tún bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tí president bá ń bọ̀ n'Íbàdàn, àwọn ọlọ́pàá ti lè tò sí títì látago 6 àdájí. Tí president dé lè mọ́ dé Ìbàdàn títí aago 2 ọ̀sán, tí ọ̀dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ tán ọ̀dẹ̀ ní mìíràn ń bí tán wà. So ẹ̀já sọ wípé torí gbogbo nǹkan tí madam Naomi fẹ́ wá ṣe n'Íbàdàn ọ̀fẹ́ ni. Yorùbá dẹ̀ sọ wípé ọtí ọ̀fẹ́ kì í kan. Ọtí ọ̀fẹ́ kì í kan. Tọ́ bá fún ọ lẹ́mu sàjẹta ò gbọ́dọ̀ sọ pé kódà. Ń bọ́ jẹ́ pọ̀fẹ́ nígbà tí pọ̀ ra. Bí èèyàn bára nígbà ayẹ lẹ́mu wá ìsà ni ẹmu yìí o. Wì í ṣètò ní gangan ìsà ni. Ìsà ni ẹ sì wá tasà fún mi ní ìta ẹmu gidi. Wọ́n tó bá ti jọ́fẹ́ ni ò ní kọ́ ò gbọ́dọ̀ complain. Ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé ká ní ó lówó ní fáwọn ọlọ́pàá envelope ilé ní ìbá fi IG ìbá fún ọ̀gá in command lélẹ̀
àwọn ìsọgbè jẹ́ káwọn ó délé mú àwọn èèyàn tó bá àwọn ọlọ́pàá tẹ́ bá yàn wá iye báyìí ní kẹ́ bá fún wọn wọ́n tètè dé. ìyẹn ni mo sọ wípé ẹjọ́ pọ̀ láti ìbéèrè pọ̀ láti béèrè lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ and àwọn tá a jẹ̀bi rù gangan kọ́ ló lẹ̀bi. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jẹ̀bi ebi àti ìṣẹ́ tó gbòde kan ló fa àwọn ìṣẹ̀lẹ̀ yìí ní àkọ́kọ́ tó fà ìṣẹ̀lẹ̀ yìí. ojúṣe ìjọba làwọn Naomi àtòríyọmí gbà ṣe. àbí láyé kéde ọlídé kí ni nǹkan tẹ́ ń nà sáwọn èèyàn. ṣé Tinubu sọ pé òun ọmọ pé bí ń pa àwọn èèyàn ni ṣé Mákindé sọ pé òun ọmọ pé bí ń pa àwọn èèyàn ni kí ló wà in place tẹ́ pretend tẹ́ fún kọmíṣánná kan ní 200 million naira 500 million naira kan fi organize nǹkan fáwọn ọmọ kékeré ẹ bá sọ pé mi ní o as a governor kò tí ì báàdì jù as president kò tí ì báàdì jù pẹ̀lú orúkọ mi ẹ pín sí gbogbo 36 states as a president ẹ pín sí gbogbo 36 states by local government 774 local government lani throughout the federation ká wá pín 1 billion naira fún local government kọ̀ọ̀kan ẹ̀wọ̀n bọ́dún ṣe dùn tó that is 774 billion naira kò tí ì pé 1 trillion. We can solve our problem but we won't solve it. That is the case of Nigeria. 1 billion ní local government kọ̀ọ̀kan ká wá yàn àwọn tí ó bójú tó dáadáa. ẹ wo iye ọmọ tó máa touch ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan táwọn tó organize ẹ bá jẹ́ àwọn tó wà sincere táwọn tó kó lé lọ́wọ́ bá jẹ́ àwọn tó wà sincere ẹ wo iye ọmọ tó máa touch. So to the best of my knowledge ìjọba Ṣèyí Mákindé kùnà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kùnà Commissioner for Women Affairs kùnà then wọ́n lè wípé àkọ́kọ́ àbí another question ni pé venue tí wọ́n fẹ́ lò ṣé wọ́n tọrọ ẹ̀ ṣé wọ́n gbà wọ́n láàyè ṣé wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí ìjọba gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí security agent èwo nínú yín ló gbìyànjú láti lọ rè yẹ venue yẹn wò ahead the program gan how many of you lọ gbìyànjú láti lọ wo venue ẹ jẹ́ ká àyẹ̀wò so wà conducive fáwọn ọmọ kéékèèké àbí torí pé kò sọmọ tí yín bẹ̀. àwọn security agents tiwa wọn ò ṣiṣẹ́ nítorí ìfẹ́ ọmọnìyàn. I can say it anytime, any day. They are all working for their ẹnu and owó tán fẹ́ gbà. Anything tí o bá ti involve owó mọ́ expect iṣẹ́ gidi látọ̀dọ̀ àwọn security agent. Tán bá wà wọ́n fi kanra wọ́n máa fi kanra ṣiṣẹ́ ni wọ́n lè máa kanra máa wọn máa kéékèèké yẹn gan 100%. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Now mo wílẹ̀ kan mo ní fídíò ń bẹ tó fi àlàkalẹ̀ bí ètò ó ṣe lọ tó fi hàn. Ẹ jẹ́ sáré play fídíò yẹn kájọ wa máa ń tó ṣẹlẹ̀ then
kí wọ́n sáré reflect ẹ̀ níwọ̀nba kékeré kí n máa lọ. God bless you. dédé àkókò níbi tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Àyọ̀kẹ́ Olóríṣà aṣíwájú ìyálóde fún ìlú Pàṣà ìyálóde Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state ìyálàjẹ ọ̀dẹ̀ Ọ̀yọ́ empire ìyámọ̀kun àgbáyé ojú tẹ́ fi ń wò mí ò lè fọ́ ìṣọkùnrin ní ìṣobìnrin ìṣọmọdé ìṣàgbàlagbà ní wò mí ẹ̀rín fìnira ṣayé o torí ifá kan ní babaláwo mú yìnbọn rú Ọ̀rúnmìlà mú yìnbọn yìí àpá ní olé sí àwòrò bàbá Oòduà èèyàn tó bá dògùn dáàmú orógbé ọ̀sán gbẹ̀kọ àti gbẹ̀dá wọn yóò fi pamọ́ sí lọ́wọ́ ní pé ẹ mú àwọ̀ èmi náà tún ní ìyálóde Aláàfin nílùú Ọ̀yọ́ ojú yìí ò ní fọ́ o ṣé mo bá yín dáadáa o wọ́n ní fi mí pamọ́ kí n pa lórúkọ tí wọ́n pe àrùn tú mi jáde kí n gbọ̀ sílẹ̀ lórúkọ tárùn jẹ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ láti Ọ̀yọ́ Aláàfin ni mo ti ń sọ̀rọ̀ a ní oríṣiríṣi nǹkan tá a lè lò fún ìtọ́jú ara kì í ṣètọ́jú ara nìkan ìwọ tó bá fẹ́ ṣàyẹ̀wò nípa àgbésí ayé rẹ tó fẹ́ mọ obì tó gún ti ń jà ọ́ gangan ẹlòmíì máa wálé ayé o kò ṣe gbogbo èèyàn tó wáyé ní ológo wọ́n ra ògo fẹ́lòmíì ní ó fi ògo rẹ̀ ọmọ ẹlòmíì ń jalè ọmọ ẹlòmíì ṣèṣekúṣe ń mugbó ọwọ́ à ń fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ìkan bílẹ̀ ni Elédùmarè dá àwọn kan tó kólé ayé lé wọn lọ́wọ́ tí agbára sì ń bẹ tẹ bá fẹ́ wá mi wá Ọ̀yọ́ Aláàfin mu wà tẹ bá ti débi gbogbo náà yọ ẹlẹ́ńlọ lé ìyá gbogbo ní Ọ̀yágbẹ́ kò sí ẹni tí ò mọ̀dọ̀ mi àtọlọ́kadà ni àtẹ̀yàn tẹ bá ti rí tí ń lọ ni pé dákun ilé ìyá gbogbo là ń lọ l'Ọ̀yágbẹ́ ó mú yín dọ́dọ̀ mi nọ́mbà mi ní 08059856632 lẹ́ẹ̀kan sí 08059856632 ṣé ẹ rí ọṣẹ ilé tí mo gbé dání ọṣẹ ajé ni béèyàn bá ń wẹ̀ ajé ara rẹ̀ ó jí pépé yóò ràjé ná yóò ràjé lò ọ̀nà tó ní dímọ́ mọ́ o tó rájé náà ní òrìṣà owó olókun ló sì lájé olókun sàn ní adé ẹnàmọ́ná ọ̀nà gbàlagbà ságìlọ̀bìlọ̀ ajé ò ní sáré ẹnì kọ̀ọ̀kan ní. eléyìí ọṣẹ atúndè ni àìmọye èèyàn ló wà ní òde àìmọye èèyàn ló wà ní ogun tí ó mọ̀ ẹlòmíì ó mọ rìn lọ lórí òfurufú yóò pé òun forí kó jà káàwọ̀ ẹlòmíì ó mọ jẹun látòdúran yóò sì jẹ́ dojú ayé àfàsẹ́yìn ni o èèyàn ní débi tí ń lọ bọ̀rọ̀ tí ó bá mójútọ́rọ̀ gbèsè ayé rẹ̀ ọ̀sẹ̀ yìí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀ ẹ́ rí gbogbo àlàáfíà ẹlòmíì ọ̀tẹ̀ mọ́ bóbi sùn lójú oorun ẹlòmíì obìnrin ni wọ́n mọ̀ bá sùn lójú oorun kì í ṣàṣeyọrí gidi o àṣeyọrí burúkú tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lo ọṣẹ yìí ogún ọ̀sẹ̀ ṣé ẹ wá rí ọṣẹ eléyìí ọṣẹ pègún tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun burúkú ti kó ilé ayé rẹ̀ o ti pègún nìyẹn ọṣẹ pègún lélẹ́yìí àdúrà yìí ló gbà o ṣé ẹ wá rí ọṣẹ eléyìí àwẹ̀ ríre ni kò sí béèyàn ṣe máa ń wẹ̀ tí ò ní ríre téèyàn bá bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ wọ́n mọ wáyàn fún nǹkan ọlá wọ́n mọ wáyàn fún nǹkan ọlà gbogbo bí téèyàn bá sì dúró sí láàyè ó ti gbà á ìnira ò ní dé bá yín o ṣé ẹ wá rí eléyìí ọṣẹ ṣe mí kó kú ni téèyàn bá pógun tí máa ń ṣàṣọ ògùn ọ̀sẹ̀ wọ́n fọjọ́ ọlọ́jọ́ yọ yàánú ṣé ẹ rí eléyìí ẹlòmíà ní gbogbo ara ń rò òun orúnkún ń dùn òun ẹsẹ̀ ń rò òun ìbàdí ń rò òun tó bá ti bẹ̀rẹ̀ sí ní fipá ó ti bọ́ ní ojú mi ṣé wá rí eléyìí mo ní stroke ni stroke pọ́nà tí mo gbà wá àmọ́ gbogbo ọ̀nà tí bá mọ̀ gbà wá kì ní ìkápá rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí nílò ti bọ́ lọ́wọ́ ogun ayé ṣé wá rí eléyìí ìdákọ́lẹ̀ ni o ọkùnrin ni obìnrin ni ìdákọ́lẹ̀ àmọ́ sobìnrin náà tó yẹ pé tí bá ń ṣe nǹkan oṣù rẹ̀ kò ní wá déédé kò sì ní rí bó ṣe yẹ kó rí ẹbí nǹkan ọmọkùnrin kéré ni ilé ìsúnmọ́ obìnrin mi dáadáa ni dẹ̀ẹ̀dẹ̀ tẹ̀ kan sùn ní tó bá ti bẹ̀rẹ̀ sí nílò kódà ilé rẹ yóò tò yọ́nà ní gbọ̀ngbọ̀n nǹkan tí ilé yìí ti ṣe fún ṣe rí ìpara yìí ìpara àánú ni tó bá bẹ̀rẹ̀ sí nílò ó ra àánú lọ́wọ́ ọkùnrin ó ra àánú lọ́wọ́ obìnrin wọ́n mọ̀ fàánú wáyàn kí àdúrà yìí ó gbà ó ṣe rí eléyìí wọ́n ń pe àìsàn kan ní hepatitis B kò sí oògùn òyìnbó rẹ̀ tí ká fi wò ní tí ó sì lọ pátápátá tí nǹkan kan ò ní mú ìrònú lẹ́yìn orílẹ̀ ayé rẹ̀ sí rọrùn nǹkan pọ̀ lọ rẹpẹtẹ bó fẹ́ woṣẹ́ wò ó bó fẹ́ ṣèkan níbẹ̀ ẹlòmíì ó pọ̀ òun loṣẹ́ kò ṣiṣẹ́ nǹkan rẹ̀ ń bẹ so àdúrà yóò gbà ó orúkọ mi ni aṣíwájú ìyálóde àbí ìyá gbogbo àbí ìyá aládé ọ̀jẹ̀
èmi náà sì ní ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà lọ́yọ̀ state. Kì í dùn ó pọ̀ a lè sọ gbogbo nǹkan tán lórí agbègbè ìwọ tí wọ́n bá ní rí nǹkan sí lọ ṣe nǹkan ń bẹ ẹgbẹ́ ń bẹ ajé ń bẹ lọ sájé ẹ ṣájé kí gbogbo nǹkan yóò dùn kó tòrò. Ọwọ́ á fẹ́ gbẹ́rù ni o kò sí ìlú táì gbẹ́rù lọ o fẹ́ DHL ẹrù ni o fẹ́ ìlú kan ló wà ní á gbé lọ DHL gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ ìrọ̀rùn lọ́wọ́ yóò bà. Wọ́n lọ́sẹ̀ dé awo olúkọ́sẹ̀ ọ̀pẹ́ dé agbègbè lọ́rùn mi nìkan kí mò ń sọ̀rọ̀ lónìí ó ṣó lè yí àjẹ́ mi ní bá mi sọ̀rọ̀ torí bọ́mọ kékeré bá jí tó bá mọ́ṣẹ́ lọ́wọ́ wọn ní ó ṣe àgbàlagbà ló jí tó mọ́ṣẹ́ lọ́wọ́ wọn ní ó ṣe gbogbo àtúndúrà tí mo ṣe fún yín ìrè tí mo wú fún yín lónìí yóò ṣe mọ yín la o ẹ wà ní dòkú tọmọtọmọ oníṣe kúkú kọdún parí torí wọn ló kun olókun bàtà sí ẹ̀yìn kése lọ fọṣẹ ẹ̀yìn sunkún ọ̀kan ṣoṣo báyìí lè pa sí tí kígbe túká òkè lọ́jọ́ wà tí jẹ́gbẹ̀gbẹ̀dúnlógún ọlọ́jà òní láàmú ọ̀la láàmú ẹnu lẹsẹ̀ fipá kúrò ojú ọ̀nà apá ọ̀tá òní káyín. Nọ́mbà mi rèé lẹ́ẹ̀kan sí 08259856632 08259856632. Àdírẹ́sì mi gbogbo ibikíbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé owó dé lọ́yọ̀ ẹ béèrè ẹ ní ẹ̀yìn lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́ ilé mi ni àmọ́ ríra pọ̀ láyọ̀ ẹ̀yìn sunkún ẹ̀yìn délé àgbègbè. Olórí Naomi Sílẹ̀kùnọlá olórí prophetess Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ẹtìmẹ́tì mọ̀ ń sọ olórí ó fún mi fóònù mi padà ó dà pé Wings Foundation olórí prophetess Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ó ní òun fẹ́ wá dá gbogbo ẹ̀yin ọmọ kéékèèké òun fẹ́ wá dá yín lára yá onílẹ̀ Ìbàdàn òun fẹ́ ṣe ọdún fún yín ìyá wa olórí prophetess Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ẹ ti mọ̀ olórí tẹ́ ẹ mọ̀ náà ni ìtẹ̀sí mọ̀ọ́mọ̀ náà lọ́ fẹ́ ṣe gbogbo eré gbogbo di Islamic High School ní ọjọ́ Wednesday tí ń bọ̀ yìí nǹkan tẹ́ kàn ṣe fún mi ni pé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ mú ìfarabalẹ̀ lọ́wọ́ torí ẹ̀bùn tí wọ́n ń kó bọ̀ pọ̀ díẹ̀ àwọn ńgbẹ́ bá jẹun tán tẹ́ ẹ jó tẹ́ ẹ jẹ tẹ́ ẹ mú àwọn ẹ̀bùn bíi school bag lọ́jọ́ náà àtúnrọ́mọ tí ó tún gba ẹ̀bùn scholarship lọ́jọ́ tá à ń sọ yìí gbogbo àwọn ẹ̀bùn ńláńlá tá a lò ń jọ́ náà ti ń gúnlẹ̀ ó ti ń gúnlẹ̀ kódà tẹ́ ẹ bá rí ẹ̀bùn ọ̀hún ẹ̀yin gan mọ̀ wò pé kí ló lè tó báyìí Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ o Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ mo sọ pé ọdún yìí ọdún tó tún yàtọ̀ ní fẹ́yìn ògo wẹrẹ ẹ gbádùn ara yín kọjá kàsí nǹkan Queen Prophetess Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì àwọn ni wọ́n ń bọ̀ o pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo ẹ má mú kọ́bọ̀ lọ́wọ́ o ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni gbogbo tí mo sọ pátápátá ọ̀fẹ́ school bag ọ̀fẹ́ oúnjẹ ń bẹ̀ ọ̀fẹ́ scholarship ọ̀fẹ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n máa fún ọ lẹ́nu ọ̀nà ni wọ́n fi ṣètò rẹ̀ ọ̀fẹ́ sì ni kò sí pọ̀sán kankan on the 18th of this month Islamic High School wọ́n wà á tètè dé ni o torí pé ètò tá a ní fún ọmọ 5,000 péré ni bẹ́ẹ̀ sì ṣe pọ̀ tó yìí ọ̀nà lẹ́ ń wò ó ẹ ti wojú wò náà ẹ̀yìn chief host ní ń jọ náà co-host lèmi chief host mẹ́gbẹ̀ẹ́ kú o rojú tí o lè wo pa ok chief host lélẹ́yìí co-host lèmi ńlẹ̀ ń wò yẹn o ńlẹ̀ ń wò yẹn Queen Prophetess Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ni yóò gba gbogbo yín lálejò ní on the 18th Wednesday tí ń bọ̀ yìí ní Islamic High School ẹ tètè dé ni o tá a bá ti mú ọmọ wọlé èèyàn kan ọba àkọ́mọ 5 wá ọba àkọ́mọ 50 wá kọ́sá ti tètè débẹ̀ kẹ́ ẹ ti gba tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ wọlé tó bá ti pé 5,000 báyìí ilẹ̀kùn ti panu o mọ̀jẹ̀lẹ̀kùn ó mú ọ lọ́wọ́. Now,
Oríyọmí ti state ẹ̀ categorically ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ẹ rí dájú pé ẹ mú nǹkan kan dání bọ̀ ìfarabalẹ̀ ẹ̀bùn wà nílẹ̀ láti pé lẹ́yìn tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ mu tán fún ẹgbẹ̀rún ọmọ ìgbà táwọn èèyàn ń rọ̀ṣì wọlé kò tí ì tásìkò láti wọlé ó state ẹ̀ níbẹ̀ wípé gbogbo ẹni tí ó wọlé àwọn fún tíkẹ́ẹ̀tì láti wọ ẹnu ọ̀nà láti wọlé tá a bá ti wá pé tíkẹ́ẹ̀tì dé 5,000 ó tó nìyẹn o ilẹ̀kùn ó tì lẹ́yìn 5,000 wọ́n ò organize program yìí níbi tí ò ti sí fence tí ò ti sí gate ilé ìwé tó ní fence tó ní standard gate gate kékeré wà táwọn èèyàn lè gbà gate ńlá wà tí mọ́tò lè gbà ibi gate kékeré òun làwọn èèyàn ó ti máa tò wọlé lọ́kọ̀ọ̀kan táwọn ti máa gba tíkẹ́ẹ̀tì wọn lẹ́nu ọ̀nà ṣùgbọ́n bóyá mọ́tò làwọn gbé wọlé mọ́tò tó wọlé náà làwọn èèyàn ń rẹ́ wọlé gbabi tí mọ́tò gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ so ni mo fi sọ wípé kéèsì kìí ṣe Toríyọmí àti Naomi nìkan number one wọ́n ní ọmọ 5,000 làwọn fẹ́ fún lẹ́bùn mo lo and behold ètò wa mọ̀ wípé àwọn èèyàn tí ó wà ń bẹ̀ ju 10,000 lọ kìí ṣe fáwọn ọmọ kékeré o because ká sọ wípé ọmọ kọ̀ọ̀kan ni parent kọ̀ọ̀kan mú wá that means ìyá tó bá tẹ̀lé wá ẹnìkan ni ìsídà kí ìyá tẹ̀lé mi wá ìsídà kí bàbá tẹ̀lé mi wá tàbí kí ẹ̀gbọ́n ẹlòmíì ó mú wá ìyẹn kọ̀ọ̀kan sáà máa tẹ̀lé ọmọ 5,000 that means 10,000 people. bó bá wá rí bẹ́ẹ̀ kámẹ́ ìsọ̀tà àwọn tó mọ ọmọ méjì mẹ́ta wá o ọ̀kánjú a máa jẹ́ káwọn míì kó gbogbo ọmọ ilé ayé wọn wá. díẹ̀ kì í tó wọn ẹ̀ ń bímọ mẹ́rin tó bá jẹ́ pé méjìlá pẹ́ lè ká o lè mú kan síbí mú kan síbí mú méjì lọ kí gbogbo ọmọ mọ́ ni lọ́kàn wípé gbogbo aló gbọ́dọ̀ kárí so with that ká sọ pé èèyàn 10,000 ló fẹ́ wà níbì kan kí ni security mayor fún iléeṣẹ́ ọlọ́pàá fún other security agents. Now like I said the other time mo pe gọ́ọ̀mẹ̀ntì gangan federal government gangan ti ṣe ètò tí stampede ti wáyé Nigeria Immigration Service ti ṣe ètò tí stampede ti wáyé táwọn ọ̀dọ́ ti kú gan ta la pè lẹ́jọ́ ta ló rojọ́ ta lẹ́gbẹ́jọ́ ẹ̀ ta la arrest nígbà tí lè ṣe custom tó láwọn fẹ́ ta báàgì ráìsì ní 40,000 naira tí stampede wáyé táwọn èèyàn kú ta la pè lẹ́jọ́. Now my question, ká ní Madam Naomi Sílẹ̀kùnọlá ó wá jẹ́ ìyàwó Ṣèyí Mákindé tàbọ́ jẹ́ ìyàwó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Rẹ̀mí kó organize nǹkan báyìí kí stampede wá wáyé ń bẹ̀ báyìí sáà ti má wọn náà tì mọ́lé sáà ti arrest àwọn náà ṣé Ṣèyí Mákindé rò pé òun lè organize nǹkan kí stampede wá wáyé ń bẹ̀ ni irrespective of security mayor báwọn yẹn bá rédí láti du nǹkan wá dùn mo máa fẹ́ bíi ti protocol wá bíi tẹ̀ ẹ́ lù lẹ́ẹ̀lù ibi tẹ́ ẹ ti ń lù gan yóò tó sún yín because àwọn mẹ̀kúnnù yìí ìgbà tá a bá gbé ìjàngbọ̀n wa dé apá olówó kì í lè ká wa apá ìjọba kì í lè ká wa ọkàn gbébọn dání náà ni ó tún mọ béèrè lọ́wọ́ rẹ̀ pé so ó yìn mẹ̀kúnnù dẹ̀ burú èsì ọ̀kan púpọ̀ láàrin wa
wọ́n tún mọ́ ti yà sí ìbọn ni ọ̀yá yìn ọ̀yá sí bọ́ fẹ́ yìnbọn ni mọ́ yìn wọn ò dẹ̀ jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ kún o yàtọ̀ sí fùfú àtẹ̀bà àti sẹ̀mó. So Àkàndá ọ̀rọ̀ Awíkonko ọ̀rọ̀ gbọ́dọ̀ káni lára jọ lọ́rọ̀ lọ lóòótọ́, ṣùgbọ́n bójú bá ń ṣe pin ó yẹ ká yọ ká fi hàn ojú pé Oríyọmí Hamzat Naomi principal nìkan kọ́ ló yẹ kó wà láti mọ́lé, àwọn nìkan kọ́ ló yẹ kó lẹ́jọ́ ń kóòtù, àwọn pẹ́rẹ́ǹtì àwọn ọmọ tí wọ́n kú yìí wọ́n lẹ́jọ́ ń kóòtù, ó yẹ kí wọ́n wà láti mọ́lé, especially àwọn tó mọ tán ju ọmọ láti orí fence, ó yẹ kí wọ́n wà láti mọ́lé, ó yẹ káwọn náà máa jẹ́jọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹ kó máa jẹ́jọ́. Commissioner for women affairs ẹ kó jẹ́jọ́. Àwọn security agents ń pè wọ́n lẹ́jọ́ jẹ́. Ọlọ́run ní pé tiwa níyàwó ẹ má gbàgbé o, ìgbà tóró bá ń gbọ́mọ adẹ́tẹ̀ nìkan ìlà máa ń pé kúkú lọ kárùn lọ ní tó bá ti ṣẹlẹ̀ sọmọ mẹ̀kúnnù ìyàwó àjẹgbé ni o, kọ́lọ́ mọ̀ pé tí a níyàwó bí yàbá jẹ́ wá àjẹgbé ni o, a kò yànmọ̀yànmọ̀ a kò yànmọ̀yànmọ̀ a ṣe nǹkan gà á máa mẹ́kanlẹ̀ lórí téèni kò ságbára tá a ṣà kò sí nǹkan tá a ṣe. Lẹ́ẹ̀kan sí kọ́lọ́ ó tu àwọn òbí àwọn ọmọ yìí nínú àtàwọn tí wọ́n ṣèṣì tẹpa àtàwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ ju ọmọ wọn ní jùkújù tán mọ̀ọ́mọ̀ gbẹ̀mí àwọn ọmọ wọn, ọmọ tẹ́ jù láti bí fẹ́ǹsì ẹ̀ mọ́ bí tó fẹ́ láǹdì sí nínú ilé. Ìyẹn lè fẹ́ gbé ọmọ kalẹ̀ láti inú fẹ́ǹsì kéèyàn rọra gbé kalẹ̀ jẹ́ẹ́jẹ́ mọ̀ bóun náà ṣe sọ́nà ẹlòmíràn kan gbọ́mọ ẹ̀gún fẹ́ǹsì yóò sọ pé kọ́ bẹ́ẹ̀lẹ̀ ṣé ẹ̀ mọ ibi tó fẹ́ bẹ́ sí, ṣé ẹ̀ bọ́yá sìmẹ́ǹtì ló wà ń bẹ̀, ṣé ẹ̀ bọ́yá gi ló wà ń bẹ̀, ṣé ẹ̀ bọ́yá gò ló wà ń bẹ̀, ṣé ẹ̀ bọ́yá gèkú gi ló wà ń bẹ̀, ṣé ẹ̀ bọ́yá búlọ̀kù wọn kó kalẹ̀ bẹ̀. So iṣẹ́ àtòsí ó yẹ kó fọyàn lójú tàbí kó dìyàn létí tàbí kó yàyàn lára o. Iṣẹ́ àtòsí kìí ṣe cause kìí ṣe gún, gbogbo ẹni ìṣẹ́ńṣẹ́ tíyà ń jẹ nǹkan ló máa kúrò nínú iṣẹ́ àtìyà, àwọn tó bá fẹ́ kú ń bẹ̀ ni. Lóòótọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà le, ẹ̀rí ọkàn jẹ́ kó yé mi pé many things wà ńlẹ̀ tí every one of us lè máa ṣe. Iṣẹ́ àkọ́kọ́ ẹ̀dá láyé iṣẹ́ àgbẹ̀ ni, kò wá sí bó ṣe wọ́ọ̀sì tó nílẹ̀ Yorùbá lónìí téèyàn kan ò ní roko dá. Bí baba ńlá baba tí ò bá jogún ilẹ̀ sílẹ̀ fún yín, tí ìyá ńlá ìyá rẹ̀ ò jogún ilẹ̀ sílẹ̀ fún yín, ìyá máa tọrọ oko dá. Àwọn kan wọ́n jogún ilẹ̀ tó pọ̀, ìyẹn lọ bá wọn fún mi sáré ilẹ̀ kan kí n tiẹ̀ fi máa dáko àrójẹ, kòkó láì gbìn bí obì láì gbìn bí ọ̀pẹ láì gbìn bẹ́ẹ̀, ìyẹn lè gbìn gẹ̀dẹ́ bẹ́ẹ̀, ìyẹn lè gbìn kókò bẹ́ẹ̀, ìyẹn lè gbìn gẹ̀ẹ́ bẹ́ẹ̀, ìyẹn lè gbìn ata bẹ́ẹ̀, ìyẹn lè gbìn àlùbọ́sà bẹ́ẹ̀, ìyẹn lè gbìn kó iṣu bẹ́ẹ̀ láròjẹ. Kì í ṣe pé yóò bọ̀yàn lódidi ọdún, ṣùgbọ́n yóò bọ̀yàn fún sáà kan bí ìyẹn bá ṣe lé egun ṣẹ́ṣe ni. Àwọn àgbẹ̀ míì ń bẹ tó yẹ pé tí wọ́n jẹ yípo ọdún ó wà nínú oko wọn. So ọdún tuntun la fẹ́ mú yìí o, táwa náà bá láǹfààní láti ro àròjinlẹ̀ wa dáadáa, táàrò 1+1 mọ́ 2+2 wa, a mọ̀ wípé ìsíkọ́tò nítorí ẹ̀kọ́ jẹ́ lélẹ́yìí. Àná Ọlọ́run ní fi wá sílẹ̀, ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni, àjù wa ṣe o. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa.
ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awíkonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awíkonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.